Hello. Ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ yìí àbí nǹkan mi? Ọ̀rọ̀ ọba Frederick àbí kí ni bàbá yìí ń jẹ́? Bàbá kábíyèsí, ẹ ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí di nǹkan mi tẹ́ máa tún máa blame Naomi. Ṣé Naomi, ṣẹ́yìn ò mọ Naomi ni? Bí ìyàwó yín lẹ pè. Bí òun lọ́lọ́run yàn fún yín látòde ọ̀run wá. Kí ló dé? Ẹ má ṣe mistake yẹn mọ́ o. Kábíyèsí, ẹ fi Naomi lọ́rùn sílẹ̀. Wọ́n ní ṣe ni Naomi bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Bó ọ̀rọ̀ yìí àbí nǹkan mi? Kábíyèsí ò máa mẹ́nu kúrò lọ́rọ̀ yìí. Wọ́n ní tẹ bá rí bí Naomi ṣe ń bẹ̀ kábíyèsí tó bùṣọ lẹ́sẹ̀. Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní vibrate tó ní Naomi, kí ni nǹkan tó wà láàárín ìwọ àti ọba Frederick? Tí ọba Frederick tí ó gbé gift rẹpẹtẹ wá fún ẹ láàfin, ọba Frederick kàn máa wá sí ààfin pé kí ló ń wá? Èmi àti ọba Frederick ò kì í ṣọ̀rẹ́. Kí ló ń wá sáàfin mi? Kí ló dé? Kí ló ń gbà ní ìgbà ọba Frederick tí ọba Frederick ní guts láti gbé gift wá fún kábíyèsí? Wọ́n ní gift yẹn kì í ṣe owó kékeré, millions upon millions ni gift tó gbé wá. Èmi ò wá mọ irú gift o, because nǹkan tá a gbọ́ allegedly pé ọba Frederick ó wọnú ààfin wa. Ó tún pa bámbárì. Nǹkan bẹ́ẹ̀ o. Ó tún ṣe tán, wọ́n tún lọ bá Naomi ní church. Wọ́n ní kábíyèsí wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Kí ni nǹkan tó wà láàárín wa àti ọba Frederick? Wọ́n ní kò tí kúrò lọ́kàn kábíyèsí o, because ó ní insult ni. Ohun tó jẹ́ pé òun first monarch, first class ọba ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ló di pé ọba Frederick kò rí nǹkan mi, kò rẹ́ni tó máa rín fín. Á jẹ́ pé ìyàwó òun tó ń gbé sílé ló gbójúgbóyà tó lọ fún ni, ló gbé kí ló ń jẹ gift. Wọ́n ní olóhùn ṣe valentine fún ta ni? Fún ìyàwó tòun. Ó ní ìdíwé tóun máa bá ọba Frederick jà. Pé kì í ṣèlú yìí. Ó ní kì í máa ṣe kékeré, pé kí ni ó dé. Ó ṣe ló wá bẹ̀rẹ̀ sí ní bá Naomi, ìyẹn kábíyèsí, pé kí ni nǹkan náà, báwo ni bá ṣe jẹ́? Kí ló lè fa ọba Frederick tó máa gbójúgbóyà pé ìyàwó tòun ló fẹ́ ra gift fún? So kábíyèsí, wọ́n ní ṣe ni Naomi tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Kò sí nǹkan kan. Kábíyèsí wọ́n rán ọba fẹ́ pé plan work kò lè léyìí. Pé kábíyèsí ó yẹ kó ti mọ̀ òun. Ó yẹ kó mọ̀ pé òun ò kì í ṣèyàn bẹ́ẹ̀. Ṣebí torí ẹ gbogbo nǹkan tó ṣe ni mo ṣe kúrò láàfin. Pé òun ò jẹ́ nǹkan tó le jù ọ̀gẹ̀dẹ̀ lọ. Òun ò dẹ̀ mọ ọkùnrin mi láti ìgbà tóun ti kúrò lọ́dọ̀ ẹ. Pé kábíyèsí, ẹ trust mi, ibi tó bá ń wọ̀n yín ni kẹ́ gbé mi lọ. Òun máa búra fún yín. Òun máa ṣe gbogbo ẹ̀ fún yín. Pé òun tó jẹ́ pé ńgbà tẹ́ fẹ́ òun láti kékeré, òun ò sọ pé torí pé ẹ ju òun lọ gan kó òun wá sọ pé òun fẹ́ máa ṣe àṣemáṣe. Òun ò ṣe ìṣekúṣe láti ìgbà tóun ti wù yín, tóun ti kúrò lọ́dọ̀ yín. Òun fèsì live òun. Iṣẹ́ Olúwa yóò gbà òun láyè láti máa ṣe àbàṣà táwọn kan nínú ayé lè máa ṣe. Òun ló ń ṣe bẹ́ẹ̀. Kábíyèsí, ẹ má bínú sí mi, èmi kọ́ ni. Bẹ̀tẹ̀ mi fẹ́ kí kábíyèsí mọ̀ nǹkan kan. Ṣé mọ̀ pé àwọn olórí tẹ́ gbé sáàfin kábíyèsí, wọ́n lè lọ any length láti fẹ́ lé Naomi kúrò nínú ààfin. Ẹ yẹ kẹ́ ẹ mọ̀, there was a time nínú íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́ pé ọba Frederick àti Ashley pé ó lọ ń bá kábíyèsí jẹ́ fún ọba Frederick. Ìyẹn àtúgbọ́ngbà yẹn pé kábíyèsí bá Ashley wí pé ṣé o kúkú mọ̀ pé òun àti ọba Frederick à ń ṣe ọlọ́rọ̀, pé à ń jà, kò fẹ́ mi, èmi náà mo mọ̀ wọ́n ara mi. Ìwọ wá lọ ń gbé ẹjọ́ tèmi wọ́n lọ fi ń sun ọba Frederick. Nígbà yẹn eléyìí ò ti ẹ̀ ṣọ̀rọ̀ ti Naomi rárá. Èmi ò mọ nǹkan tí ó ṣe fún kábíyèsí.
tí ìyẹn Ashley ṣe fún kábíyèsí wọ́n ìwọ̀n gbọ́ tí kábíyèsí ṣe fún Ashley tó jẹ́ pé oúnjẹ ló lọ ń rojọ́ kábíyèsí ní ààfin ọba Fẹ́dúrì bó ṣe sọ pé Naomi Ashley ni máa ń tojú bọlé tó ń bá kábíyèsí ó ti pẹ́ tán ti ń wá ìjà kábíyèsí èmi fẹ́ fún yín ní gbogbo assurance pé ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin àti Naomi ọba Fẹ́dúrì ọba Benin lágbájá tẹ̀mẹ̀dù kábíyèsí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ̀yin lè máa iṣẹ́ yín tọ́lọ́run rán yín látọ̀run wá ẹ pẹ́ lórí oyè lórí àpèrè bàbá ńlá yín Ọlọ́run tí ó tún rán Naomi wá fún yín pé kẹjọ ṣiṣẹ́ ìlú kẹjọ gbé lárugẹ Ọlọ́run mọ̀ fún yín ní Naomi pé kẹjọ máa ṣiṣẹ́ iṣẹ́ ọba àti iṣẹ́ ààfin iṣẹ́ ìlú Ọlọ́run ṣe fún yín ní Naomi Ọlọ́run ó rí lè dá Naomi láti ọ̀run wá ó dá láti sọ pé ó ti dá fún kọ́ìnì ló wá jù fún yín ìyanu lọ́lọ́run mystery dẹ̀ yes mystery àwa márìdì ní ọba àyanu ọba mi ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ọmọ yín ni Naomi bẹ́ẹ̀ ni ẹ ń ṣìṣe bàbá fún lọ́tún lọ́sì kì í ṣòun láyé ó yẹ kẹ́ ti bèlíìfù pé kì í ṣòun ẹ túbọ̀ gbàdúrà torí àwọn ìránṣẹ́ èṣù tó wà láàfin gbogbo àwọn ẹjẹǹtì Sátánì tó yí yín ká ńbẹ̀ yẹn tẹ́yìn dẹ̀ mọ̀ pé wọ́n wà ńbẹ̀ ẹ má wulẹ̀ fi ojú ranù wo Naomi o is a setup ni ọba Fẹ́dúrì ẹnikẹ́ni tó sọ pé òun máa dàárín ẹ̀yìn àti Naomi o Ọlọ́run máa rán wọn ṣe o mo wá fi yín lé kábíyèsí àti Naomi mo fi yín lọ́lọ́run lọ́wọ́ kí Ọlọ́run kó bá yín dá sí ọ̀rọ̀ ayé yín kọ́lọ́run kó ṣiṣẹ́ yín ní àṣepé kí orí oyè tẹ wà kọ́lọ́run kó bá yín Ọlọ́run ló fi yín síbẹ̀ Ọlọ́run ló dẹ̀ máa bá yín ṣiṣẹ́ náà ló máa mú àwọn tó máa ṣiṣẹ́ fún yín tẹ́jọ́ máa ṣiṣẹ́ tí ìlú máa tòrò tí ìlú máa tùṣẹ́ lágbára Kristi ẹgbẹ́ ẹ̀bẹ̀ ọmọ yín Naomi ìyàwó yín olólùfẹ́ yín àyànfẹ́ yín látòde ọ̀run ẹ fi ọ̀wọ̀ Ọlọ́run ẹ wo ti Jésù Kristi ẹ wò mọ́ lára torí ọmọ gidi ni gbogbo wọn náà jowú yín káwọn náà kan gbàdúrà kan rí irú èèyàn bíi ti Naomi kan lòun dá fún wọ́n jowú pé áńgẹ́lì lọ́lọ́run rán sí kábíyèsí tó pè níyàwó kò ní kúrò lọ́wọ́ yín láéláé Naomi ò ní kúrò lára Sátánì kàn jagun ni Ọlọ́run ti gba ògo ó ti gbé ògo fọ́lẹ̀ yín kábíyèsí ẹ̀yin èèyàn mi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣé gan ni àlàáfíà jọba láàfin agbára Kristi gbogbo ìjà ogun tẹ́ ń jà ẹ máa jà lájàyè ẹ máa jàjà ṣẹ́gun agbára Kristi Jésù kábíyèsí you are blessed Naomi you are blessed agbára ẹ̀jẹ̀ Jésù ní búburú kan kò ní ṣubú lóyìn bẹ́ẹ̀ ni agbára òkùnkùn kò ní lágbára lórí iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ní ààfin Jésù Olúwa wa àmín ẹ̀yin èèyàn ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́dẹ̀ bá mi fi ìtókù sí comment section ẹ bá mi ṣe subscription Jésù Olúwa wa amen.